ọba kan nínú àwọn ọba àwọn oníwúwú kan lọ́ba kó àjákù bàtà kan lọ́lọ́ bọ́ba mùsùlùmí kan ó sì kó sábẹ̀ sínú àpamọ́ òdì lọ́wọ́ sọ̀rọ̀ wọlé wa bọ́ba ó ní sàlámù àlékún ó lòun fún nǹkan ńlá hàn ó lòun mú nǹkan ńlá wá fún sí òní ìwé gbogbo àwọn tó wà ń lọ sí ọba ìrírí ẹ̀rí ní àléfà gbogbo àléfà gbogbo ìrírí ẹ̀rí ní kéèyàn kan náà wọ́n ní bẹ́ẹ̀ ọ̀rọ̀ àti ìyá rẹ̀ ó ní bàtà nábì Muhammad sọ́dọ̀ ìyá rẹ̀ gbogbo àwọn èèyàn bá tọ̀ sí i bá bẹ bàtà nábì. lọ́ba fa àpótí lọ́ba kó èkó àjákù bàtà rẹ̀ lọ́ba kó lọ́ba bá nìyí bàtà nábì ní sọ́ba àjọ ọ̀tá mi bàtà ní lọ́ba tí ì sẹ́ sallallahu alaihi wasallam ó ní báwo ni ó lóun fẹ́ tà fún ọ ó ní lọ́lọ́ta ó lóun wọ́n ta ní alifu dinari àmọ́ bọ́ba fa nàbì tó kó fún ọba ní kó fún ní arba'ata alafi dinari wọ́n wá fún ní arba'ati ó lóun wọ́n ta ní dinari góòlù ọgbẹ̀rún ni ọba ní ó ní wọ́n bá sì rà á jù bẹ́ẹ̀ lọ wọ́n bá ti tó wọ́n bá ti ká nàbì olóhùn fẹ́ràn nàbì wọ́n rà á jù bẹ́ẹ̀ lọ ọba ní wọ́n fún ní ẹgbẹ̀rún mẹ́rin wọ́n wá fún ní ẹgbẹ̀rún mẹ́rin yọ wá kó bàtà fún ọba ní òun yọ ọ̀dà kó bàtà ni máa fún lọ ó tún rí ìtàkùn mi. ọlọ́tàn wo àwọn ẹ̀mẹ̀ bàbá wa ní à wọ́n ní ọba ṣe gbàgbé bàtà nẹ́bí ọ̀rọ̀ ànẹ́bí tó kú ọmọ òkú. wọ́n ní kó wọ́n wá já ìwà bọ́ ẹni tó kú ọmọ ànẹ́bí kó wọ́n wá já àtòrí yọ jẹun tóun sì lówó tóun ó fún kọ́ bàá mà nà. ọlọ́nẹ́bí náà kó òun jẹ lòun lè sọ fún pé kọ́lọ́ ọ̀tá bò. torí náà adúpẹ́lọ́dọ̀ ọlọ́run èyí ká wí gẹ́gẹ́ bí gbólóhùn tí mo sọ lẹ́ẹ̀kan wípé òun ẹni tí ọ̀pá ni tọ́wọ́ tó jẹ́ kí eré ni fi kọ́ lọ́rùn. bẹ́ẹ̀ ẹ̀ka bá ní tí èèpá ní kó mú akọ́dà o. ìwò òun pẹ̀lú ọlọ́run wọ́n wò òun pẹ̀lú ọlọ́run ni wọ́n wò wípé ọlọ́run ni ẹ ṣé wàá lọ ní kó tó kélé ìrọ̀rùn ni ẹ tètè mi là nítorí ọba wọ́n fẹ́ wò yìí. ṣé ìwù ti mọ́ lulì ẹ máa bẹ̀rù ń lè ṣẹ́jẹ́ tí wọ́n kú ní ìṣẹ́ ọlọ́run tẹ wa. àdìsẹ́ ìmọ̀tò làkìrà ọ̀rọ̀ ọ̀bẹ̀yìn àyílàtọ̀ abábalẹ̀ kòtò ló ní káwọ́ ọkọ lu àyílà sẹ́nà àyílà bá ti tó tẹ́yọ̀ tata máa lọ nílò kí. lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kíra kan jáde wọ́n ń pẹ̀tùlá náà nínú àti mùsàbá èmi mo ṣe ó lè di lélógójì ọdún tí n ti ń ṣe díẹ̀ kí n tó ṣẹ̀ṣẹ̀ wá gbé jáde nínú mo ti yọ ọ́ díẹ̀ sínú dára mi. àwọn èèyàn kẹ́kọ̀ọ́ sí yé wọn ǹjẹ́ mo fẹ́ láyé wọn ìyàwó bá tó ń bà wọn ẹ̀jẹ̀ bí ewu ní àìmọ̀ mi láìpẹ́ òsì. sókí tí wọn fẹ́ sọ ń pẹ́ torí mo ń gbọ́ káwọn kan pé yíyà èsì ń bẹ̀ síbáṣíbá ẹni sókí tí wọn fẹ́ sọ ń bẹ̀ ọjẹ́ sókí mẹ́ta. sókí kìíní òun ni wípé àwọn èèbó mo fẹ́ gbé lọ́dọ̀ sẹ́wọ̀n tí wọ́n ń dàn kóòdù àwọn èèbó ẹni tó jẹ́ aṣáájú wọn ni wọ́n pè ní Sir Thomas Arnold. ó ti ṣe tí ara rẹ̀ yìí nípa àdáwọ̀tò ilẹ̀ Islam ó ti ṣe ó sún mọ́ ọgọ́rùn-ún ọdún nísìn àmọ́ títẹ̀ rẹ̀ tí wọ́n tẹ̀ ó dé lọ́gọ́rùn-ún ọdún ń lọ bí oúnjẹ bí àádọ́rùn nísìn. òun ni akọ́fọ́ra tí kò dáta náà. kíláàsì náà tọ́ dá òun ni wípé ṣé Usman bin Fode ó ní ọmọ kéwù Muhammad Abdul Wahab ti Maka ni ó ní ṣé Usman lọ Maka ọlọ́wọ́ kéwù níbẹ̀
ó ní dídé tí ó dé lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ yẹn iná ní gbogbo àwọn lágbára wà torí yàn funfun ló ṣe ilẹ̀ lágbára ló ti tẹ̀ ọ̀kí àyàn sì ti jáde kójú àwọn tó là ní kí nǹkan tó máa dé ọ̀dọ̀ wa nípa bẹ́ẹ̀ gbogbo kìíní ó rí ilẹ̀ lọ́dọ̀ wọn wá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lálùbáríkà àwọn bàbá mi lálùbáríkà àwọn àbá mi èmi nìkan ni mo rí pólísì ó dàbí olè haúsá ò rí pólísì wọ́n á rí pólísì Sókótó wọ́n ò rí pólísì Kánò èmi nìkan mọ̀ kọ́ pólísì bìsí kò tí sẹ́ni tó pólísì àbẹ̀mí ṣùgbọ́n wọn yóò rí bẹ́ẹ̀ akọ́kọ́ ní pé ṣé Usman kọ̀ lọ Mákà rárá àmọ́ ṣé Jibril lọ Mákà ọ̀kan nígbà tí Muhammadu bin Abdulwahab bẹ̀rẹ̀ iṣẹ́ tiẹ̀ déètì tó ń bẹ̀rẹ̀ iṣẹ́ tiẹ̀ tọwọ́ Mákà tí wọ́n gbọ́ Mákà ṣé Usman ti parí jihadi rìn mo fi déètì méjèèjì mo fi hàn ara wọn pé ṣebí déètì báyìí nìkan báyìí ṣe lọ́wọ́ déètì báyìí nìkan báyìí ṣe báwo lẹ́sẹ̀ rò wípé ibi ìlọ́wọ́ àkàn ní òun ti parí iṣẹ́ tiẹ̀ ní ìkóńtò òun tó rẹ̀ lọ. kí àrìn ní bẹ níbi ní fáàrí gbogbo ọmọ Nàìjíríà láti fi kó sí Saudiya lẹ́nu wípé látọ̀dọ̀ wọn láti ya ní Usman bin Fodio ti gba ìlàjú kí àmì Islam ti Nàìjíríà tẹ́lẹ̀ kejì yẹn òun ní fún wọn lésì. tí ìbá ṣe pé irú kájọ máa gbé òun ìbá tẹ̀lé lẹ́rìí àmọ́ ìwọ tún wó tẹ̀lé lẹ́rìí wọ́n ọ̀bá jẹ́ ìyẹn ẹ̀rí ta lọ́ba jẹ́. àmọ́ mo gbé kalẹ̀ fún ẹnikẹ́ni kọ́lọ̀ béèrè kó sì máa wá ìkálẹ̀ fún àwọn alábáwá lẹ́sì kálẹ̀ sì fún nígbà tí Dr. Ferry òun ni mùdírù Jamiat Al-Azhar nígbà tó ṣe sínú kíra rẹ̀ nínú Ihya'u Sunnah wa Imatatul Bid'ah tí ṣé Usman ṣe tọ́tẹ̀ ló tún gbé kínní kalẹ̀ yìí ló bí mi ní mo fi pẹ́ rárá sọkúsọ ni kì í kò ní rẹ̀ mo wá ka ìdí mẹ́rin pàtàkì tí ò fi rí bẹ́ẹ̀ mo wá sọ sí ẹni tí ṣé Usman gbàgbọ́ tí ń ṣe ń gbà lọ́dọ̀ ẹni Majili ìmáàmù Majili wọ́n pàdé ara wọn ṣùgbọ́n ọmọ kéwú àwọn tó pàtí lọ́dọ̀ Majili àwọn akíbùlà Àṣìmáàní àti Takadawi gbogbo wọn àwọn yẹn àwọn ló kéwú àwọn ẹlọ́gbà lọ́dọ̀ Majili ó kúrò lọ́dọ̀ Majili lọ́dọ̀ àwọn eléyìí wọ́n bọ́ sí ọ̀dọ̀ tábàtà kejì àwọn Abdullahi Bika tó ní àti akíwù títí àbámakẹ́lẹ́yìn àti irú wọn bẹ́ẹ̀ ẹgbẹ́ wọn àti bùnú sàbáàgì ti Damarna ti Kaduna àwọn yẹn tún gbà á lọ́dọ̀ àwọn ọ̀tọ̀kùn ẹ̀yin náà àwọn àfa àtọ́kọ́ṣẹ́ Usman kéwù wọ́n wá gbà á lọ́dọ̀ àwọn tiẹ̀ ọ̀rẹ́ tó kò kẹrin ní Usman bin Fodio gbé sí Majili bí kéwù ṣé Usman ti ṣe lọ́nu. náà ìlú wọn fún tàkọ́rọ̀ àti fúta jálò àti fúta mẹ́lẹ̀ gbogbo àwọn àbáta ńláńlá tó wà ń bẹ̀ lámọ̀. àti màbí títí wọn wá èyí tó padà sí fáàtì àmọ́ èyí tó padà sí Timbuktu àmọ́ èyí tó ti padà sí Bọ̀wọ̀nù àmọ́ èyí tó padà sí Masari àmọ́. kó tó wájú kò fún tó máa gbà lọ́dọ̀ ẹ̀ gbogbo orú kínní àti yàn án sínú àwọn tíra fáwọn tó mọ̀ ń pẹ̀. àwa tá a ṣe yìí àti ẹ̀jẹ̀ ńlá àwọn Rasul àti ṣe lórí ntọ́lọ̀ ń bọ̀ wá mọ̀ àti ṣe láti dáàbò bo ìyàrá wa àtàwọn àfa wa. kéwù tí mo ké gbogbo kéwù tí mo ké ìyàrá mi kékeré mo sì ní wọn fẹ́ lọ wo bí kéwù kiri rẹ̀ lágbára mo ní wọ́n sì dúró ké parí kí n tó padà dé nígbà mo débẹ̀ mo ní kókó sí nǹkan kan máa ọdún náà mo padà. ọdọgójì ọdún lónìí tó wá padà jẹ́ kí mo lọ ọdọọdún kọkàndínlógójì tí mo dé tó mo rí lé mo rí ta ẹnì kan ò lè dẹ́rù kí ó bà mí. ẹ̀ka mi lọ. àdúgbò Ọlọ́run wọ́n á tètè ti tọ́lọ̀ pẹ̀lú Al-Qur'ani ni àti àdìsá aládàtẹ̀dẹ̀ lárúbáwá yìí àwọn ọmọ alárúbáwá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. ẹni sábà ṣe fáàrí omi ti ṣe fáàrí ní sọ̀rọ̀ ni Ọlọ́run ọ̀dá fáàrí mọ́ mi rárá. èyí tẹ́mi kí mo ṣe é fọ́lọ́run ló ṣe wọ́n ní asẹ́mi náà máa bẹ̀rẹ̀ àmì ṣé báwo ló ṣe dà bẹ́ẹ̀ nígbà tẹ́mi náà bá rí bó ṣe dà bẹ́ẹ̀ ti wí pé illa lillah inil hukmu illa lillah èyí ò bẹ́ẹ̀. àwọn kan ti ṣé wàá lé mi tì lọ
gbogbo wọn wá gbà pé ṣé wàá ní mi ọmọ tó ń sẹ́wọ̀n sùnmọ́nù ni mo wá wà títí nígbà tí ìwà gbogbo nǹkan mo wá títí mo wá rí pé kíní òun àti ìgbé ṣé wàá ní mi ọ̀ apá àkànni lọ́tọ̀ wòlíì kànni lọ́tọ̀ fún ẹ̀. bí wọ́n bá máa wọn wáyà máa wọn ni wọ́n wá sì kú o ṣé sùnmọ́nù ó kú rẹ̀ ní wípé ṣé wùlì wákìtì òun lọ́lọ́run gbé kà fún ọ̀tọ̀ mọ́. mo wá wà gbogbo tíra ṣé sùnmọ́nù tó ṣe mo wọ́n kọ́ àbá àlẹ́ ti ń bẹ̀. mo wá tíra ti ṣé òbí lò ṣe mo wọ́n kọ́ àbá àlẹ́ ti ń bẹ̀. mo wá yìí tí Abdullahi àbúrò ṣé sùnmọ́nù ṣe mo wọ́n kọ́ àbá àlẹ́ ti ń bẹ̀ mo wá tẹ̀ ti ń bẹ̀. wàzírì kìfàtò tọ́jú yìí pé ló ṣe wàzírì ọgbọ̀n ọdún ló ti ṣe wàzírì ó ṣe fún ṣé sùnmọ́nù ó ṣe fún Bello ó ṣe fún Àtíkù ọmọ Bello ọtún ṣe tẹ́lẹ̀ kan lẹ́yìn ẹ̀ bọ́tà tó kéré yìí nì wọ́n sì ìdíkà tó gbogbo àwọn tó kéré lọ́dọ̀ àbá àti Usmanu mo wọ́n kó ẹ̀ sí ń bẹ̀ ọ̀dà káwá wá ṣé wà á límì lọ́tọ̀ mo wá kú òní fún tàtóró mo lọ fún tàjà lọ mo wá yí lọ́gùn mo wá challenge àwọn ọmọ àbá àlẹ́ wípé nígbà bàbá yín ti tó ẹ̀fọ́ kò kéré lọ́dọ̀ sí Usmanu challenge mi nu. Èyí tí mo gbé wá nù dámẹ̀ tó ká. Èmi ti rí iṣẹ́ Usmanu, mo rí iṣẹ́ wàhálà Usmanu, mo ti dìjẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ kọ́bọ̀. Ní ìsì wákàrà gbọ́kọ́ tó ẹ̀sẹ̀ kankan fún mi torí wọn tí ń ṣe. Torí ẹ̀sìn àti torí òdodo ni tí ń ṣe àti torí àwọn dúdú yìí káwọn èèyàn funfun máa kábùkù bá. Bí ẹ bá wá fẹ́ kí iṣẹ́ wàhálà mi bọ́ abẹ́ iṣẹ́ Usmanu. Ọ̀nà tí ìgbà tẹ́tẹ́rẹ́ ọ̀nà tí wàá dé mi lẹ̀. Kàfá àdé mi rú. Amẹ́sẹ̀wù Abdulsalami èyí wù ní wọn mọ̀. Òun lè kéwú lọ́dọ̀ àwọn ọmọ kéwú wọn mọ̀ yẹn o. Torí wọn àkọọ́lẹ̀ kankan nípa ẹ̀. Àbáwọ̀ sí kà kí ọba àkọ́kọ́ Abdulsalami tẹ́ bẹ́ẹ̀ ọ̀pá ń bẹ lọ́dọ̀ mi. Wọ́n ti ká tí wọ́n ti ṣe fún padà ń bẹ lọ́dọ̀ mi. Ẹ̀rọ bàbá àdéhùn ẹ̀já mi. Ìsàlẹ̀ kòtò láwà yìí. Sàárẹ̀ àbá àdéhùn àbí mọ́sálásí àbá àdéhùn lọ́wọ́ àti ìsìn bẹ̀rù àtàkàtà ẹ̀. Mo ti rí mi. Kì í ṣe ìjà ìwádìí ni. Tẹ́ ẹ bá juwọ́lẹ̀ gbogbo ń tọ́lọ́ ṣe fún àbá àdéhùn mọ́. Wọ́n fẹ́ ṣe é lòdìdí ní tíra àti gbogbo ayé ọmọ yìí pé ń gbó kiri ni àwùjọ náà ọmọ pé rárá kì í dé báwọn ti wò. Àwọn tó wáyé tẹ̀mí lọ tá ayé mi ló níjà yín ẹ̀fọ́ mú nǹkan yẹn máa ń yanjú rẹ̀. Ìparí ọ̀rọ̀ mi nù ní àbá àtàlẹ̀ kòtò wá fàwá sókè kòtò. Torí náà ọ̀nà tó kàn ṣe fún àfáà Alimi ọ̀pọ̀ púpọ̀. Èmi tí ó wà fún Alimi sí máa wá wòlíì tí à ń ṣe wíìrì sí wọn. Bẹ́ẹ̀ lọ́n tó sí. Ọlọ́run wá tún dá a lọ́lá. Èèyàn sọ̀rọ̀ kó jẹ. Èèyàn sọ̀rọ̀ tẹ díẹ̀ bá. Bàbá wa kan nísàlẹ̀ ní máa pọ̀ alẹ́ èèyàn sọ̀rọ̀ ó lò èèyàn sọ̀rọ̀ ó sin. Adékọ́dé èèyàn sọ̀rọ̀ ó mọ̀. Bóyá bá mọ kí ó tán ó lè yàn lè mọ kí ó. Àmọ́ wọn bá ń gbé yẹn bá ń bá yẹn gbé ní ọgbọ̀n ọdún olè mọ́mọ́. Níjọ́ kan náà sẹ́yìn bá ti kọ́ kí ó ní ọmọ. Ọ̀wọ́ lè rí yẹn níjọ́ kan náà kọ́ ọmọ. Torí bọ́ọ̀ bá tì í mọ bí tí sùn bí tí jí ọ̀tí mọ̀. Bọ́ọ̀ bá tì í mọ bébí bá ń pa bí tí ṣe ọ̀tí mọ̀. Bọ́ọ̀ bá tì í mọ bọ́ bá yó ọ̀tí mọ̀. Bọ́ọ̀ bá tì í mọ bínú ẹ bá dùn bí tí rí ọ̀tí mọ̀. Bọ́ọ̀ bá dùn bí ń bá ń bínú bí wọ́n bá bínú bí tí bínú ni ọ̀tí mọ̀. Bọ́ọ̀ bá tì í jọ ìrìn àjò kẹ́rù ẹ̀yìn odi tí ọ̀sẹ́ nìkan mọ́ jẹ̀yìn méjèèjì lọ. Bọ́ọ̀ bá tì í mọ débẹ̀ ọ̀tí mọ̀. Ṣé wàá rí pé èèyàn sọ̀rọ̀ mọ́? Gẹ́gẹ́ ìjọ kan náà tájọ́ rí rẹ̀ tájọ́ kẹ́rin ilé iṣẹ́ rẹ̀ ní náà láti máa rẹ̀ ní ọ̀sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni gbogbo ẹranko lè yàn án dájẹ́. Yọ tẹ̀lé ọlọ́bẹ̀rù rẹ̀ èèyàn ò ṣe é dájẹ́ àti kọ́lọ́wọ́ tẹ̀ wọ́n lé dìbà fún ọ. Bẹ́ẹ̀ni tí ń sọ̀rọ̀ tẹ́ ń wò mí ẹ̀ka ń wò mí ni wípé ẹ̀ ń pọ́n mi lé mi. Bẹ́ẹ̀ mi ọ̀rọ̀ ń bẹnu ẹlòmíì tó ju tèmi yìí lọ.
ó sì dákẹ́ ń wò mí pé máa wí tiẹ̀ ká máa gbọ́. náà lèyàn fi sọ̀rọ̀ sí lèyàn fi sọ̀rọ̀ mọ̀ ọlọ́run wá gbàdúrà àfáàdì ni ó gba àpẹẹrẹ tá a fi mọ̀ wípé wòlíì ńlá ni ìní wípé ó jẹ́ wá jẹ́ pé òun lọ́wọ́ amúbodè kálọ̀bá níbi tí ètò ti lágbára tẹ́lẹ̀ tó wá fẹ̀sí tó ti di ń bẹ̀. ọ̀kan gbogbo ohun tí sẹ́wọ̀n sùmánù ṣe lọ́wọ́ ọba ńlẹ̀ àwọn kan bẹ ṣáájú kówó tó dé. kíjọba ti sẹ́wọ̀n sùmánù tó dìde ń Kánò Kánò lè lérí gbogbo ilẹ̀ Haúsá. látòrí Bàgàùdá àwọn dáwùlà Bàgàùdàwíyà àwọn ọba tó jẹ́ ní Bàgàùdá 40 ọba ni wọ́n káwọn tó ṣubú mùsùlùmí sì wà nù wọn. ó tó kan Rùnfá àwọn Rùnfá ṣe lẹ́yìn 60 ọba lọ́jẹ́ nígbà Rùnfá kó tó kà wọ́n Àlíwálí. àwọn Àlíwálí di 7 ní ṣé Usmanu ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ilé wa ni lọ́bẹ̀rẹ̀ lórí Suleiman Abraham èyí tí ṣé Usmanu làwọn lò ní wọ́n lò ní sísè ṣé Usmanu ló mẹ́sìn débẹ̀ ilé ti rọ̀ kó wọ́n tó débẹ̀ bẹ́ẹ̀ ni Katsina bẹ́ẹ̀ ni Borno àwọn ti Borno àwọn Bulala àwọn tí ń bẹ ti bẹ́ẹ̀ àwọn Bulala kótó káwọn Dunama kótó káwọn Aloma Idrisa Aloma Idrisa Aloma sáájú àwọn Dunama bẹ́ẹ̀ kótó bẹ́ẹ̀ àtàwọn mẹ́ẹ̀mẹ́ẹ̀ ni Usmanu bin Fodi ẹ̀ bá mẹ́ẹ̀ Ahmadu ni wọ́n lélẹ̀ ẹni Mutaru Gani lélẹ̀ Usmanu lọ́gbẹ́sì lábùdé bẹ̀ wò bẹ́ẹ̀ ni gbogbo òlu bẹ́ẹ̀ ni gbogbo òlu amẹ́lẹ̀ Yorùbá nìyí sẹ́rù àfáàdé mi tó tọkọ̀ pẹ́ ọdún 6 ló ṣe ní àmọ́dún 7 náà ṣe lálùbárẹ́ kà pọ̀ tó bá wọn lálùbárẹ́ kọ̀ ọ̀pọ̀ àwọn ará yìí pé ibi tá a ṣírò ṣé Usmanu sí a ṣírò ẹ̀ sínú sáfù ṣé Tijani a ṣírò ẹ̀ sínú sáfù ṣé Abdulkadir a ṣírò ẹ̀ sínú sáfù ṣé Usazili a ṣírò ẹ̀ sínú sáfù ṣé Rifai. máwọn wọ̀nyí ní tí wọ́n ní karama tí wọ́n sì níjọ tí wọ́n ní bẹ́ẹ̀ náà ní ṣé Usmanu níjọ. tọ́wọ́ ajá sí pé àti ìgbé kalẹ̀ bó ti tọ́ àti ìgbé kìíní kalẹ̀ bó ti tọ́ báwa bá ti gbé kalẹ̀ bó ti tọ́ lásìkò yìí tọ́ bá pẹ́ jù báyìí lọ yọ ọmọ ara náà. àwọn yóò sì gbà wá wọlé dì sí i Sókótó àpàwájì nǹkan tẹ ẹ sọ́mi kí wọ́n kà wá kù. abẹ́wò làbùrọ̀ máa lọ takú tiwọn lọ́rùn pé Sókótó la ti wá Sókótó tó jẹ́ pé àgọ́ ilé mẹ́rin àgọ́ mẹ́rin òun ni ṣé Usmanu pa ní 1810 ṣé Usmanu àgọ́ mẹ́rin lọ́pàá Sókótó ní 1810 àgọ́ ni igi tamarigi igi àràbà ńlá kan mẹ́rin àbí 5 lọ́wọ́ abẹ́ lábẹ́ kìíní ni wọ́n kọ́lé sí àwọn ọdẹ ní ìsìn pé bẹ́ẹ̀ ìtumọ̀ Sókótó alikani fi èsìsò wò náà ọdẹ péjọkọ ní tí wọ́n bá dẹdẹ lọ dẹdẹ ní ìwọ̀n wá pé bẹ́ẹ̀ wọ́n á pín ìjẹ́ Sókótó nù. ìgbà tí sẹ́wọ̀n wá rìn káàkiri tí ń fẹ́ mọ́tò tó wọ́n jókòó torí wípé Marata ni wọ́n bí ṣé Usmanu sí wọ́n dàgbà sí Tegele. ibẹ̀ lọ́wọ́ àmọ́ Tegele yìí ń bẹ lábẹ́ bọ̀rù ń bẹ lábẹ́ Gòbírí ọba Gòbírí lábẹ́ lọ́wọ́. ibẹ̀ náà ló ti kéwú ló ti di gbogbo ntí ọ̀dà tọ́ba lọ tọ́ba bọ̀ apàdà ti Tegele kó tó bẹ̀rẹ̀ sí ṣe wáàtí. kọ́ba ó tó sọ fún un wípé kó kú òun lu ọba wa ní kó kú òun lu kíkú òun bẹ̀ tó kú òun lu lọ́ba wa lọ bìkan tí wọ́n pè ní sábóge. àwọn sábóge yìí ló lọ ń gbòó kú òun bẹ̀ gbòó kú òun ní sábóge yìí ni wọ́n tẹ̀sẹ̀ wá ṣe bẹ́ẹ̀ àfún wípé kíkiri ò kú òun ní àbó oníwàásí kó dìjọba. ó ti ṣe sí inú lẹ́yìn náà wọ́n á kú òun bẹ̀ ọba lọ sí fáwá
láti sí fáwọn ni wọ́n ti lọ́ọ́ jagun Kúràré láti sí fáwọn wọ́n ti lọ́ọ́ jagun Aliwasa láti sí fáwọn ni wọ́n ti lọ́ọ́ jagun Sunsuwa. ìbá wọn ṣe gbogbo ogun yẹn tán tí wọ́n darí gbogbo ogun nìkan kí ọwọ́ àti wípé wọ́n ń wá bí tí ó jókòó lọ́sẹ̀sẹ̀ wá ń wá bí ló fi kọjá káàkiri ọlọ́ọ̀lẹ̀ kájì ọlọ́ Gándu ti wà ṣáájú Sókótó bẹ́ẹ̀ ni kábíyèsí ti ń bẹ Arígungu ń bẹ Arígungu ṣé Usman òsì ní ọ̀pá ní Arígungu tíjọba ti tán wọ́n nígbẹ̀yìn sẹ́yìn nígbà tí èbódé ni wọ́n kí Arígungu bàbá ẹ̀ Sókótó Arígungu dá dúró ni ìwà ń bẹ lábẹ́ Gándu nísìn Arígungu ń bẹ lábẹ́ Gándu nísìn èmi ò débẹ̀ rí o tákàdá ni rí gbogbo ẹ̀ mo dé Sókótó rí wọn lọ wọ wọn ìsàlùwàlá àti jẹnọba àti irun ìsàlùwàlá ṣé ìwé arọ kọ ọmọ bọ ṣé ọkọ jáde lọ kọ. ara Sókótó lẹ yìí adigunlọdọ Ọlọ́run Ọlọ́run já sọpọ ọdún gbogbo ẹ̀yin tá a pèsè ẹ dáhùn Ọlọ́run ọdá yín lóhùn Ọlọ́run ọdá yín lóhùn Ọlọ́run ṣeré kárí yín o kọfọ aláàlú ràn wá o kọfọ aláàlùbáríkà fún àdìmọ ràn wá kọfọ aláàlùbáríkà gbogbo àwọn ènìyàn ńláńláńláńlá àwọn àfa ńláńláńlá tí wọn bá bá àlímì táwọn náà sì di ńláńlá ńbẹ Ọlọ́run fọrí kọfọ láàrin wá àfa àbígọrẹ Ọlọ́run fọlá kọfọ àlùbáríkà rẹ ràn wá Ọlọ́run fọlá àlùbáríkà àfa àbígọrẹ ràn wá Ọlọ́run fi ràn wá àfa àkàlẹ kòtò Ọlọ́run jájá àlùbáríkà rẹ gbogbo àwọn àfa ńláńláńlá bẹ́ẹ̀ àtàfà òkè kòtò àfà òkè ọlùkò àtàfà àbùbẹ káàkùtì ni gbogbo wọn kùngbúrí nkàràtú ni gbogbo wọn bẹ́ẹ̀ àti mẹnand àti Badande àtàfà bọrùgù àfà àbàrùbá kọ gbogbo àwọn àfà ńláńlá bẹ́ẹ̀ nísàlẹ̀ níhìn àwọn tí ń bẹ lókè wa náà àlè kàwọn tán Ọlọ́run fún alábàárìkà wọn Ọlọ́run bá kẹ́ gbogbo wọn kọ bukara fún karama wọn kó fi wá sínú ìjọ wọn ọba dòjà ìjà mọ bọlọ ń bá fi wá sínú ìjọ wọn eléyìí náà ó ti tó wa. Ó ti tó àwọn wọn ni wọ́n túmọ̀ lọ́hùn wọn ò sì wọ́n á jẹ́ nǹkan kan. àwa làwọn ọmọdé kiri ní ìsìn àwọn ọmọdé èyí tó pọ̀ jù nù wọn èyí tó jẹ́ ju tọ́lá ẹ̀ pọ̀. wọ́n yìí kọ́lé tó gbọ́n ìgbélé tọ́da wọn yẹn lásán tọ́da wọ́n fi gbogbo ẹ̀ sọ́dọ̀ Ọlọ́run gbogbo ẹ̀ làwọn abẹ́ jẹ tán láyé ọlọ́mọdé ajẹ́ tán Ọlọ́run ọ̀kẹ́ wa nígbà tí ń bẹ̀rù ńjọ́ kan bẹ́ẹ̀ tí ń bẹ̀rù wípé báwo ni tiwa ti rí ayé àyà kàrágbádá sọ fún pé àwọn oníkì bímọ bẹ́ẹ̀ èyí ṣe ti mọ Ọlọ́run tó ní Sulemana lónìí náà lọ́dáda Ọlọ́run tó dá Dáúdà náà lọ́dá Sulemana Ọlọ́run ṣe ọlá fún Dáúdà ó tún ṣe fún Sulemana Ọlọ́run sọ pé wọn ní sáà ìjẹ́ náà fún ọmọ yìí wọn ní kọ̀sọ́ báyìí aká oníkìlì ń bẹ̀rù sí Ọlọ́run jọ dá fún aláyé kọ́ dá fún Ọlọ́run wọ́n fi ọ̀kan dí kan lọ́wọ́ fún wa ń bẹ̀ yàwá yà ṣe táàní àbálùkọ́ alálùkọ́ránì alámúnáṣẹ́ra kọ̀ọ̀kan kájé fọ́ra wa. Bismillahir Rahmanir Rahim alam nashrah laka sadrak wa wada'na 'anka wizrak alladhi anqadha dhahrak wa rafa'na laka dhikrak fa inna ma'al 'usri yusra inna ma'al 'usri yusra wa idha faragta fansab wa ila rabbika farghab. Gbogbo ẹ̀yin alága inú ọmọ yìí tẹ́ ẹ mú wa o gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì máa kọ̀wé wa ìmọ̀ ètò ọmọ wa o aláàjì tó ti ní òfin wọn alága lòun tẹ́lẹ̀ àtìgbà tí wọ́n jáde ní ìlú oore ni wọ́n fi jáde ọ́ sítorí owó tó mú wa lọ́ọ́lé ọ̀lọ́ fi owó ránṣẹ́ ìgbàkigbà tó bá fi ránṣẹ́ déédéé lóde ẹni tí ò tí mọ owó wá nísìnyí kó fi ránṣẹ́ iṣẹ́ sẹ́yìn náà rí iṣẹ́ kù lára mọ́sálásì sì ṣiṣẹ́ rẹ̀ kéwù sì ṣiṣẹ́ rẹ̀ ẹ̀yà náà lọ rẹ̀ ẹni pé kéwù ìsàlẹ̀ kòtò ìdarí olórí ń ṣiṣẹ́ àti òṣìṣẹ́ tó ẹnà wá lọ́wọ́ ọlọ́nkọ́nà yìí náà lọ́wọ́ ẹnà náà lọ́wọ́ kí mọ́sálásì kó fi gbogbo ẹ̀ ààrẹ káwá pé gbogbo àwọn èèyàn ńláńlá kápá àwọn gbogbo àwọn tó dálẹ̀ káwá pé wọ́n rí pé tó ẹ wá sí mọ́sálásì náà kókó dè ní. ẹja parí rẹ̀ ọ̀kan ni ọmọ ìkele kan wọ́n tó yọ wájú ń bẹ̀ ni tí wọ́n náà fẹ́ ti ṣe kíláàsì tó jí tí wọ́n fẹ́ dálẹ̀ wọ́n ti ṣe ń bẹ̀ òní èèyàn mú wa òní pákó mú wa òní síbẹ̀ǹtì mú wa kí ìhun ló ti tún gòkè kẹtún rẹ̀ àwọn kan à ń tẹ̀kan lókè tiwa náà wọ́n lókè àjòjì ó sì jìnnà sí ìhìn dáadáa ó jìnnà sí ìhìn dáadáa kọ́dà wọ́n kí jímọ̀ bẹ̀ ti jìnnà sí ìhìn dáadáa ó jìnnà púpọ̀ torí náà àwọn tọ̀hún sì ń múra ẹ̀yin aláṣàlẹ̀ ẹ̀yin náà ẹ̀pẹ̀ ń bẹ̀ ń bẹ̀ o ẹ̀yin aláṣàlẹ̀ fílà ni ẹ̀pẹ̀ àwa náà ń bẹ̀ ń bẹ̀
ẹ tètè mẹ́gàlájì yìí ẹ tètè jọ́kọ́ yanjú kíá kí tí òkè agodo tó yanjú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fara wa lókè agodo yanjú tiwọn á wà fún yín wípé wàhálà nìkan ní bílà ní màá tọ́jú ni torí bẹ́ẹ̀ ọlọ́run rẹ̀ lọ́wọ́ àbá wa àwọn òkè lọ́hùn ni àmọ́ àti ọmọ ẹ̀dá sí ìbò àbá wa àlèkájọ́fà tó kọ́lọ́ ọba fèrè jù bàbá wa náà kọ́ yá fèrè ọ̀rẹ́ bàbá mi ni wọ́n fún mi ní àwọn nákàlí tó fún mi bẹ lọ́wọ́ mi jù sí kéèyàn bá ti sáná sí yóò ti máa jò bẹ́ẹ̀. ìgbà tí àwọn ẹ̀ka alákọ̀wé kọjá àwọn ọgbà nákàlí lọ́dọ̀ bàbá àmọ́ gbogbo ẹ̀ náà tó ní ìṣe pé kéèyàn bẹ́ẹ̀ yẹn bá wo tẹ̀síbá rẹ̀ kò ní fẹ́ nǹkan kù ń bẹ̀ ọlọ́run máa mú ìlọsíwájú bá àgbàkọ̀ lágbàdà àtiwá àtàwọn àbúrò rẹ̀ àtàwọn búrọ́dà rẹ̀ ọlọ́run ṣe dáadáa fún yín ọmọ mi sì ní Salimanu ọlọ́run wọlé bàbá rẹ̀ kó sì wọlé bàbá àgbà ó wọlé àpá àgbà ọ̀rọ̀ gbogbo àwọn ẹ̀gbọ́n rẹ̀ ń bẹ òun ìwé lòun sì kà wọ́n á rò pé torí wípé ẹsẹ̀ kan Yorùbá ẹsẹ̀ kan Fúlàní tó ń jẹ́ ni tẹ̀síbá ń bẹ lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ kiri ọkọ̀ fi yìí nìjọ àbá àti lọ́ọ̀yà sí ni gbogbo àwọn tó sì kéwù àwọn èèyàn sì fẹ́ máa ṣe bí alákọ̀wé òun tó jẹ́ lọ́yà òun ń jẹ́ àbá abẹ́rẹ́ ìṣẹ́ńbẹ̀ ọlọ́wọ́ tó yọ lálùbáríkà fún àwọn gbogbo ọlá síbí bàbáríkà táwọn ọmọ rẹ̀ wọ́n lọ fẹ́ ṣe wòlímọ̀ kan wọ́n sì ní wá wó sì wá ọlọ́wọ́ ọba kọ́lọ́wọ́ balùbáríkà sí àbáríkà ọlá nẹ́bí ọlọ́wọ́ tẹ́wà kù kọ́ wá kí àwọn tọ́sẹ̀ wá lẹ̀ àtàwọn àpá àti náà àti bàbá àtàfọ́ ọmọdé àgbà àti bàbá àgbà lọ́bù náà ni àwọn pẹ̀lú àwọn bàbá wa bàbá wa ni wọ́n jọ ṣe sáàdì fún wọn yá sí wọn kúlọ̀ alákọ̀ọ́kọ́ ọlọ́mọládẹ́ bá wọn. àbá àtẹ̀yẹ dé ọjọ́ sílẹ̀ ní ọjọ́ Yorùbá. mo sì ń fura kíní kan wọn aróòkè wọn àdúgbò wọn làwọn aróòkè túnà pọ̀ ìwà ń dọ́gbọ́n bí bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ní sápamọ́ bẹ́ẹ̀ mo sì ti rí ọ ìdọ́gbọ́n bí léèrè wípé àdúgbò orí ti rí ọwọ́ àfúnmi lábọ̀ orí náà ọlọ́wọ́ wò láti rí ìpìlẹ̀ náà ní bẹ lára rẹ̀ rí pé gbogbo nǹkan dáadáa ní dá sí gbogbo nǹkan dáadáa ní ọ̀dà sí gbogbo dúkìá rẹ̀ tó ní kó fi ṣe wèrè dáwúyà kó fi ṣe léṣewú kó fi ran gbogbo àwọn àbáṣe ọlọ́run ọmọ pọ̀ sẹ́yìn lọ́ ọmọ lọ wájú sí àbárúkọ aláàfáà kó sì dáwọn ọmọ rẹ̀ sí ọ̀tẹ̀ lórí rẹ̀ dá gbogbo ẹ̀yìn tí ẹ dáwọ́ ní ìlú ọlọ́run ti dáadáa fún yín iná àtẹ iná kà kọ̀ọ̀kan rárá iná àtẹ iná kà kọ̀ọ̀kan sọ́sọ́lẹ̀ dára tó kọ́ ayé làwọn àti jẹ ẹni tí bá máa ń ṣe rábà náà àbákalẹ̀ kòtò wọ́n á dúpẹ́ òsì ṣe rábà náà. المعبود في كل مكان في زمان وهو المحمود المشهور بكل لسان أشهد أن لا إله إلا الله هو الله في الأرض وهو الله في السماء وهو الله قبل خلق كل كائن مخلوق وهو الله حين خلق كل كائن موجود وهو الله الذي يبقى بعد فناء كل أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك الذي لا أول له ولا آخرة وله البقاء السرمدي الذي لا يكيف ولا يقوم واشهد ان سيدنا مولانا محمدا عبده ورسول الله الذي اختاره الله من صفوة خلقه وجعله خاتم رسله وانبيائه ختم بكتابه وحي السماء صلى الله عليه وعلى اله واصحابه ومن دعا بدعوته الى ان يرث الله الارض ومن عليها وهو خير الوارثين. ọba tá à ń sìn ní gbogbo gbà ọba tá à ń sìn ní gbogbo àyè ọpẹ́ fọlọ ọba tá à ń dúpẹ́ fún pẹ̀lú gbogbo ahọ́n arábìnrin ọpẹ́ ní dúpẹ́ lọ́run arábìnrin ọpẹ́ ní dúpẹ́ lọ́run ọba tá à ń lo dàda kí ló sọ́mà ọpẹ́ ní gbogbo ẹ̀ dúpẹ́ lọ́run ọlọ́run tá à ń dúpẹ́ fún dàdí sí òun náà ni ọlọ́run ní sọ́mà òun ni ọlọ́run ní orílẹ̀ òun ni ọlọ́run lánàá òun ni lẹ́yìn òun náà ni ọlọ́run lọ́la ọlọ́run yìí náà lọ́lọ́run kọ́nà tó dá gbogbo nǹkan tí ó máa bẹ ọlọ́run náà lọ́lọ́run nígbà tó tẹ́ kí ń dá gbogbo nǹkan lọ́wọ́ náà ìgbà tó dáadáa tó bá dúpọ̀ ọ̀sẹ̀ náà tí ò sí ìgbà máa òun náà tí ló máa jẹ́ ọlọ́run
yóò rẹ̀ ló kú ìṣòro lọ́wọ́ ẹ̀ka ìyàwó ọlọ́run náà ní sẹ́kù ní ìṣòro gbogbo ní sẹ́kù sẹ́kù tó máa sẹ́kù ọlọ́run ní sẹ́kù ìgbà kú oníṣẹ́ sẹ́kù ìgbàdá ọ̀pọ̀lọpọ̀ ọlọ́ọ̀bá náà ọba tó ní tẹ̀ tó ń wọ òkè tó ní nílẹ̀ wọ́n á jẹ́ ìṣẹ́kù tó bàtà lókè àjọlọ́ọ̀bá kan tó lẹ́yìn àgbẹ̀dù àdúgbò màmá ọlọ́run tó ti lọ́wọ́ ni ẹni tó lọ́n ti gbàgbé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ máa bọ̀ láti sọ́nà bí àgbà ìjọba àdúgbò màmá ní jẹ́ ìtẹ̀yìn gbogbo tí àdúgbò sọ́nà wa àdúgbò náà jẹ́ ní ẹ̀ka dáadáa yọ nínú àwọn àjọ tó lọ́n dá ẹbí ìjà wọn àdúgbò náà tó wá dà lẹ́bí lọ́nu tí wọ́n ọlọ́run ti ṣe ìṣẹ́jẹ̀ máa tó ẹ̀yọ̀ rẹ̀ àdúgbò màmá ẹni tó ṣe ìṣẹ́jẹ̀ lọ́wọ́ sẹ́nà ó sì mú iṣẹ́ náà tó fi àtò àtàwọn alẹ́ àtàwọn ẹni rẹ̀ níta ọlọ́run yóò fi gbogbo ilẹ̀ àti ìyàtúgbà nínú rẹ̀ náà ọlọ́run ló lórí gbogbo rẹ̀ lẹ́yìn náà وحين خلق الله الخلق واختار من الخلق صفوة الخلق وهي البشر وخلق أول البشر وأسكنه فسيح جنانه والأمر ما والقدر بالأزلي العبدي ترى ما جرى حتى قال وهو عز من قائل اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى ومن تبع هداي ولا خوف عليهم ولا هم يحزنون. ọlọ́run tẹ́ ìjà lórí ọ̀ràn látara ẹ̀dá tó lọ́n dẹ́ yìí ọlọ́run wá gba àwọn abara ó sàwọn lẹ́tọ̀ àkọ́kọ́ pé ká máa iṣẹ́ ọ̀gá ní gbogbo àwọn ẹ̀dá tó lọ́n dá ọlọ́run wá ní iṣẹ́ àkọ́kọ́ iṣẹ́ àkọ́kọ́ nínú àwọn abara ìṣòro náà ní ènìyàn tó lọ́n dẹ́ yìí ọlọ́run wá dáa nígbà tó wá dáa ó wá gbé sínú ọgbà rẹ̀ ọgbà yìí tó bẹ́ẹ̀ tó máa lọ tó máa gbọ́ bẹ́ẹ̀ tí ò ní sí ìṣòro kankan àmọ́ nítorí ìṣí pàtàkì kan nítorí àkọọ́lẹ̀ ọlọ́run ọba tẹ́lẹ̀ tó òmàdílà àyàfọ́lọ́ ọba náà ìtòrí ẹ̀ ọlọ́run tó wá lọ fún pé yóò dáa ní ọgbà tí ó dáa sí fóònù ọgbà náà máa wá lọ sí orílẹ̀ máa wá gbé káàkiri àti owó tí ń bẹ lára rẹ̀ ní àwọn ọlọ́mọ tí wọ́n dàgbà lára rẹ̀ gẹ́gẹ́ wá lọ náà lọ títí àmọ́ o ìgbàkígbà tí ìmọ̀nà bá dé lábọ̀dọ̀ ní ọlọ́run tó bá wá bá yín ẹ̀yìn yìí wọlé tó bá tẹ̀lé ìmọ̀nà mi eléyìí ni kò ní bí ìdẹ̀rù fún òní bí ìdánilẹ́ fún. من هنا علمنا الإسلام أن هدى الله هو الهدى. náà yẹ ìdáhùn wá fọ́ wa nígbà ìmọ̀nà tọ́lá àti ìlànà tọ́lá títí dáa lọ ìmọ̀nà mẹ́ta bá tọ́lá ti dábà. وأنه حين خلق الخلق لم يتركهم سدى. àdìgbọ́dọ̀ ọ̀gá ńlá náà ti dá ìdẹ́ ènìyàn ó ti ti dá àwọn ẹ̀dá tí wọ́n lọ yá àti ìjà tẹ ọkọ̀ náà tí wọ́n lè fẹ́ máa lọ bẹ́ẹ̀ pé ó ta ìlànà balẹ̀ fún wa. بل أنزل رحمته من عنده. lẹ́yìn ìgbà tó lọ dá àwọn tó ti fi máa lọ ayé náà ó ti wá mú ìfẹ́ rẹ̀ wálé tó ọ̀gá ara rẹ̀ fún rẹ̀. وفي السماء رزقكم وما توعدون. المطر من السماء والخير من السماء النور والضوء والضياء والشعاع من السماء ورمز الراجي من لأنبيائه ورسله من السماء. لهذا قال فإما يأتينكم مني هدى ومن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. ما هو الهدى الكامل الكامل الذي أنزله الله للبشر ولمن يهتدي من البشر؟ وهو الإسلام. هذا الدين الخالد الذي جاء به أول البشر وهو الدين الذي جاء به نوح أول أولى العزم من الرسل وهو الدين الذي جاء به إبراهيم بل وزدناكم المسلمين من قبل وجاء
ولا يقبل منه وهو في الآخرة. الإسلام الاعتقاد بالجنان، والإسلام نطق باللسان، والإسلام عمل بالأركان، ولن يتم الإسلام إلا بهذه الأركان. الاعتقاد بالجنان أن الله هو الله، وأنه هو الخالق الذي لا يقبل بحق غيره، والذي لا يشرك بعبادته ومن كان يرجو لقاء ربه ولا يعمل عملا صالحا ولا يشرك بعبادته. عباد الله، لا ينتهي الإسلام بالاعتقاد فقط، ينتوي تحته الإيمان بسائر رسل الله وبسائر كتب الله. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر لا نفرق بين أحد منهم. ينتوي تحت معنى محمد رسول الله. يجب أن يصرح الإنسان بهذه الشهادة وأن يجعل لسانه رطبا بذكر الله. لا إله إلا الله محمد رسول الله، وبذكر الله تطمئن القلوب. كل هذا تصريح باللسان ليل نهار سرا وعلانية مع عمل موافق لهذا القول. ولن يقول إنسان هذا القول ثم يعمل عملا يناقض هذا القول. إن ذلك يناقض هذا ويقبل هذا ذاك. الله يقول لا تبطلوا أعمالكم. أما الأخير الذي هو العمل بلا ركان من شروط الإسلام شروط الصحة وشروط الكمال. الصلاة ركن وهو عمل بالأركان، والصيام ركن وعمل بالأركان، والحج ركن وعمل بالأركان، وهكذا. البر والتقوى، إصلاح ذات البين، صلة الرحم، رحمة الضعفاء والمساكين، الإحسان إلى الأبوين والأقربين واليتامى والمساكين ومن الزكاة والصاحب بالجاه والصاحب بالجنب عديدة إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. إن الذين آمنوا وعملوا الصالحات هم خير البرية. إن الذين آمنوا وعملوا الصالحات ولهم أجر غير ممنون، والعمل لا يكفي ولا يغني عن الإيمان. والصلاة والصيام والزكاة كلها أعمال في المعاملة ويشمل العبادات. وعليه قوله تعالى يا أيها الذين آمنوا ألا أدلكم على تجارة
kéré ni wọ́n. وخير عباده أن يختاروا إحدى الدارين لأنفسهم. ọmọ afọ àwọn ẹgbẹ́ ìtọ́jú àwọn ẹ̀dá ìdílé ìgbàgbà bí àkókò nínú méjì tí mo lé méjèèjì tí mo dá ìfúnra rẹ̀ ní ọ̀sẹ̀ tó bá wọ̀ ẹ̀. ọ̀sùn náà ìpè أطيعوا الله ẹsẹ̀ lọ́lọ́run والرسول òṣìṣẹ́ ọlọ́run لعلكم ترحمون. ṣe é bá tẹ̀ lọ́dọ̀ òṣìṣẹ́ ọlọ́run ẹ̀jẹ̀ ìdápadà tẹ́lẹ̀ rà واتقوا النار ẹ̀wọ̀n sọ́kùnrin التي أعدت ìta àpàlẹ́